إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقفوا علماء الله أترى الصلاة فو نبوة محمد صلى الله عليه وسلم أتما تسواج لوري تفسير القرآن الكريم لاتن سورة الحج آية إكرلا أعوذ بالله من الشيطان الرجيم إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار إن الله يفعل ما يريد. الله سبحانه وتعالى قل إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار. dájúdájú ọlọ́run ọba Allah yóò mú wọ̀ àwọn tó ṣe pé wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ jannatin wa amilu salihat tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ dáadáa jannatin tajiri min tahti al-anhar àwọn aljanna tó ṣe wípé akérèmọdún sàn ní abẹ́rẹ̀ inna Allah yaf'alu ma yurid ọlọ́run ọba tí máa ṣe tó bá ń bẹ nírùngbà rẹ̀ ni. lẹ́yìn gbà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó sọ̀rọ̀ ń pa àwọn tí wọ́n ṣòfò ayé tí wọ́n ṣòfò alkiyama nípasẹ̀ wípé wọ́n dúó déédé níbi ìsinlọ́wọ́ ọba subhanahu wa ta'ala wọ́n sinlọ́wọ́ ọba ní etí bèbè islam ni tí dáadáa bá ṣẹlẹ̀ sí wọn wọ́n mọ̀ ṣe islam ṣùgbọ́n tó bá rí àwọn àdánwò ayé kọ̀ọ̀kan wọ́n kúrò ní islam wọnú ẹ̀sìn mi ọlọ́wọ́ bá nírú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ṣòfò ayé wọ́n ṣòfò alkiyama so ló jẹ́ pé ẹ̀sìn yìí nǹkan tí a gbọ́dọ̀ kó sínú rẹ̀ pátápátá ni gẹ́gẹ́ bí tí ọlọ́wọ́ bá pa wá láṣẹ ìpé udkhulu fi silmi kaffatan ẹ kó sínú ẹ̀sìn yìí pátápátá wala tattabi'u khutuwati shaitan ẹ má tẹ̀lé àwọn ìlànà tí shaitan tó ń là kalẹ̀ fún yín innahu aduwwun lakum mubin shaitan ọ̀tá tó fojú ẹ̀rin torí pé gbogbo ẹni tó bá ń sọ fún wa ká ṣe nǹkan tó ṣe pé ńgbàtà bá wọnú al-Qur'anul Karim ọ̀tọ̀ ní tá al-Qur'an ń sọ fún wa ọ̀tọ̀ ní tó ń sọ fún wa definitely ọ̀tá tó fojú wọn ló jẹ́ fún wa gbogbo ẹni tó bá ní ká máa ṣe tó ń takò tó ń bẹnu al-Qur'anul Karim fún ẹni tó pèrè lẹ́ni tó juwọ́lẹ̀ fún Ọlọ́hun Ọba tó pèrè lẹ́yìn ọmọlẹ́yìn anábì Muhammad sallallahu alaihi wasallam irú èèyàn bẹ́ẹ̀
tó ń sọ fún wa ká ṣe nǹkan tó takun tó ń bẹnu al-Qur'an aduwwun mubin ọ̀tá tó fojú hàn ní àfi téèyàn bá fẹ́ mú lọ́ta lókù ẹnìyẹn dẹ̀ ṣe rẹ̀ ni ṣùgbọ́n Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ wípé òun ó dán wa wò kò sí bá a ṣe lè escape ẹ̀ àdáwò nkálukú yóò máa wá lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n àwọn kan ń bẹ tó ṣe wípé wọ́n ń sin lọ́wọ́ ọba ala harfin ní etí bèbè ni fa in asabahu khayrun itma'anna bi táwọn nǹkan dáadáa bá ń ṣẹlẹ̀ sí wọn ọkọ̀ ó máa balẹ̀ yóò lẹ́sìn igbe wá ṣùgbọ́n tó bá ṣe pé ìdàkejì ló ṣẹlẹ̀ sí wa in asabathu fitna tí nǹkan tí ó nífẹ̀ẹ́ sí bá ṣẹlẹ̀ sí àdáwò kan bá ṣẹlẹ̀ sí ọlọ́mọba subhanahu wa ta'ala ní inqalaba ala wajhi yóò yẹ ìpadà kóhun òṣèṣì má ẹ̀sìn yìí lóhun tó ń ṣe ń sìn àwọn ti tún bá kíní kan tó ṣe kóhun làwọn máa ṣe ń ta wọn torí ayé ni ọlọ́mọba ní khasara dunya wal akhirah ó ṣòfò ayé ó tún ṣòfò alkiyama torí mistake tẹ́lómi ṣe òun ni pé ó rò pé tó ń bá lọ gbàgbàkúgbà tó ń fi ẹ̀sìn islamu lẹ̀ ibi tó ń wo ti mékè ẹniyẹn àmọ́ ẹni tó kúrò ní islamu tó ṣe pé ìyá rẹ̀ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tó túmọ̀ sí pé kí ni ẹni tí Ọlọ́run bá kówó mọ́ tó kọmọ mọ́ tó kọrọ̀ mọ́ ó ṣe islamu kò ṣe islamu yìí ò ní kó mọ́ ni tọ́lọ́run wá rẹ̀ sọ pé kò ní ní owó àbí kò ní lọ́mọ àbí kò ní rí nǹkan kójọ kò sí nǹkan tó lè sọ wípé kó rí kójọ so ló jẹ́ pé àwọn nǹkan tí a lè kàkún ìgbádùn ayé ní nǹkan tí a máa wò ní àǹfààní ayé Ọlọ́run Ọba máa fún ẹni tó máa ń bẹ ní èròǹgbà ẹ̀ láti fún ni ẹni tí ó sí ní èròǹgbà ẹ̀ láti fún kó lọ wọnú ẹgbẹ́ awo kó ṣẹbọ jù bẹ́ẹ̀ lọ ìyà lórí ìyà ni khasara dunya ó ṣòfò ayé wal akhirah ìgbà tó ti ṣe èyí tí ó yẹ kó ṣe láyé ó tún ṣòfò alkiyama wọn lánàbíwá Muhammad sallallahu alayhi wa sallam a fi máa sọ fún àwọn sahaba ridwanullahi alayhim ìpé inna ruhal qudus nafatha fi ru'i anna nafsan lan tamuta ìpé Jibril ó sọ fún mi ó fi sí mi nú ọkàn ìpé anna nafsan ẹ̀mí kan lan tamuta kò ní jáde láyé hatta tastakmila rizqaha wa tastawiba ajalaha àfi kó ṣe ìpé ntọ́lọ́wọ́n bá ti ní ó jẹ láyé yóò jẹ tí ó pé bákan náà àsìkò tọ́lọ́wọ́n bá ní ó lò láyé yóò lò yóò pé torí náà wala yahmilanna ahdakum istibta'u rizqi ala yatlubahu bima'asillah torí pé nǹkan tí ń kálukú yín wá àrísìkiri ò tètè wá bó ṣe expect ìyẹn ò gbọ́dọ̀ tí lọ síbi kókó mọ́ lọ fọgbọ́ ọlọ́wọ́ ọba ya ntí ọlọ́wọ́ ọba ní kò dáa náà ni kára bá ṣe nǹkan yìí mi náà lówó àyè ìdúró tí òfin tọ́lọ́wọ́ bá sọ òun ni òde ká mékì ẹ̀ amáyé ẹni tó ti fọgbọ́ ọlọ́wọ́ ọba ya tó sì rún pa so túmọ̀ sí pé ẹni tó lọ fọgbọ́ ọlọ́wọ́ ọba ya nìyí tó mékì ẹ̀ ó ń bẹnu àkọọ́lẹ̀ pé yóò mékì ẹ̀ ni tí ò bá fọgbọ́ ọlọ́wọ́ bá ya in tó ní ẹ̀ yóò padà ní ṣùgbọ́n ó ṣòfò pẹ̀lú pé fọgbọ́ ọlọ́wọ́ bá ya yóò tún wá jíya rẹ̀ tó bá dìjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ṣùgbọ́n ẹni tó títí ẹ burú jù lẹ́ni tó ṣe yí pé ó fọgbọ́ ọlọ́wọ́ bá ya in tó torí ẹ̀ fọgbọ́ ọlọ́wọ́ bá ya ọwọ́ rẹ̀ tún wá tẹ̀ ó ṣòfò láyé yóò tún wá jíya ní tó ṣe yẹn tó bá dìjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama so wa minan nasi man ya'budu Allah ala harfin ó ń bẹnu àwọn èèyàn tó ṣe pé tí bèbè islam lòun wà ń tẹ fàyín asabahu khayrun ma annabi tí dáadáa bá ṣẹlẹ̀ sí ẹnu rẹ̀ ó máa dùn yóò lẹ́sìn yí gbé wa ṣùgbọ́n wàyín asabatu fitna tí nǹkan tí ó fẹ́ bá ṣẹlẹ̀ sí inqalaba ala wajhihi yóò yẹ́yìn padà kún oṣẹ̀ sí ma ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní ara ẹ̀ ló ń ṣe khasara dunya wal akhirah ó ṣòfò ayé ṣòfò alkiyama dhalika wal khusranul mubin ọlọ́ni tẹ bá ní ẹ̀ ń wẹ́ni tó ṣòfò ní tí ò sí ojú bẹ́ irú èèyàn báyìí ni ọlọ́wọ́bá subhanahu wa ta'ala ó wá ń sọ fún wa nípa àwọn èèyàn tó ṣe wípé àwọn dúó déédé ọlọ́wọ́bá ní inna Allah yudkhilu alladhina amanu àwọn táwọn dúó déédé tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ wa amilu salihat
àwọn nǹkan dáadáa làwọn ń ṣe ọlọ́run ọba nílò àwọn èèyàn bí wọn ò mú ọwọ́ jannatin tajri min tahtiha al-anhar àwọn aljanna tó ṣe wípé akérèmọdù ó ń sàn ní abẹ́rẹ́ inna Allah yaf'alu ma yurid dájúdájú ọlọ́run ọba a máa ṣe tó bá ń bẹ ní èròǹgbà rẹ̀ kí là ń pè ní èròǹgbà ọlọ́run ọba èròǹgbà ọlọ́run ọba òun náà ni nǹkan tó ṣe wípé ó di ayé mú ó lè jẹ́ pé nǹkan tí ó dá lọ́dọ̀ tiwa ni ó dẹ̀ lè má dá lọ́dọ̀ tiwa ṣùgbọ́n kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ láyé àbíkó ṣe pé kí ni ó ń bẹ lérò ń gbọ́ ọlọ́wọ́ wa bóyá nǹkan yẹn dà bí ò dá torí pé tó bá ṣe pé àwọn kankan ṣẹlẹ̀ tí ọlọ́wọ́ bó nímọ̀ ń pa rẹ̀ ó túmọ̀ sí pé ó ní àwọn kankan tó pamọ́ sí ọlọ́wọ́ wa nìyẹn ṣùgbọ́n kò sí tó pamọ́ sí ọlọ́wọ́ wa nǹkan yẹn dà ní kò dá ọlọ́wọ́ bá nímọ̀ ń pa rẹ̀ gbogbo ẹ̀rẹ̀ tí ń bẹ lákọọ́lẹ̀ pé yóò ṣẹlẹ̀ àsìkò tí ọlọ́wọ́ bá tó gbà á lérò pé kò ṣẹlẹ̀ yẹn kò sí tó lè yẹ òun ló fà tó fi jẹ́ pé ọlọ́wọ́ bá ó ń sọ fún wa nínú al-Qur'an al-Karim wípé wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin ọlọ́wọ́ ní ẹ̀yin ò lè gbèrò pé ẹ fẹ́ ṣe nǹkan kan àyàfi kí nǹkan yẹn tó bá ń bẹnu mọ̀ ṣe ọlọ́wọ́ bá lókù nínú èròǹgbà ọlọ́wọ́ bá èròǹgbà títí wá àti èròǹgbà ọlọ́wọ́ ọba ó gbọ́dọ̀ máa lọ́pọ̀ ni ó gbọ́dọ̀ máa lọ́pọ̀ tí èròǹgbà wọ ò bá ti lọ pẹ̀lú títọ́ ọlọ́wọ́ ọba nǹkan yẹn ò lè jẹ́ ṣíṣe ló fi jẹ́ pé ẹlòmí àti gbèrò òun fẹ́ ṣe léyìí òun fẹ́ ṣe léyìí tí ò bá sínú ìmọ̀ ọlọ́wọ́ ọba pé yóò ṣe kò sínú àkọọ́lẹ̀ ọlọ́wọ́ ọba pé yóò ṣe nǹkan yẹn bóun gbà á lérò kò lè materialize yóò kàn máa gbèrò yóò máa gbèrò náà ni torí pé kí ni nǹkan yóò sínú mọ́ ọlọ́wọ́ ọba nǹkan tó ń gbà lórí yẹn kò sínú mọ́ ọlọ́wọ́ ọba pé nǹkan yìí ó ṣẹlẹ̀ kó lọ bá ẹni tí ó mógun ṣe jù láyé tán bá ṣe kò ní ṣẹlẹ̀ náà ni torí pé kò sínú ìmọ̀ ọlọ́wọ́ ọba tí ọlọ́wọ́ bó fi wá sọ pé tó ń bẹ́nu mọ̀ mi àsìkò tó yẹ kó ṣẹlẹ̀ ní tí nǹkan yóò fi wá ṣẹlẹ̀ so ló jẹ́ pé ta bá ń sọ̀rọ̀ nípa kádàrà àwọn afẹ́sìn a máa sọ fún wa ètí wọ́n ń pè ní maratibul kádàr stages of kádàr stéèjì àkọ́kọ́ òun ni ìmọ̀ ọlọ́run ọba stéèjì kejì òun ni àkọọ́lẹ̀ ọlọ́run ọba ìmọ̀ tó dájú mọ̀ ọlọ́run ọba ó ti ń bẹ lákọọ́lẹ̀ nǹkan yẹn bó ṣe yẹ kó ṣẹlẹ̀ ọlọ́run ọba ó wà gbà á lérò pé kí nǹkan yẹn ṣe regardless of bí nǹkan yẹn nǹkan tó dáa ni àbí nǹkan tí yóò dáa tí nǹkan yẹn bá wá ṣẹlẹ̀ eléyìí ni wọ́n ń pè ní al-khalq so stages of intanpe nkádàrà òun ni al-ilmu ìmọ̀ ọlọ́run ọba tó ṣe pé kò ń yẹ stéèjì kejì ní alkitaba àkọọ́lẹ̀ tọ́lọ́wọ́ bá kọ́ọ́lẹ̀ kò ń yẹ stéèjì kejì ní alkitaba stéèjì kẹta òní alìrádá awilmashi'a èròǹgbà ọlọ́wọ́ ọba pé kó gba nǹkan yẹn lérò ní ìgbà tí ó bá gbà lérò then stéèjì kẹrin ní tán pè ní alkhalq òní kí nǹkan yẹn ṣẹlẹ̀ bí a ṣe ń bẹnu mọ́ṣáláṣí yìí láàárọ̀ yìí a ti gba stéèjì mẹ́rẹ̀ẹ̀rin kọjá abárawánu mọ́ṣáláṣí ìsìn ni tí ò bá sínú mọ́ ọlọ́wọ́n ọba yìí pé èmi lágbájá ọmọ lágbájá màmá bẹnu mọ́ṣáláṣí láàárọ̀ yìí kò lè ṣẹlẹ̀ ni kò lè ṣẹlẹ̀ so ó ń bẹnu mọ́ ọlọ́wọ́n bó dẹ̀ ń bẹ ní àkọọ́lẹ̀ ipe kíni màmá bẹnu mọ́ṣáláṣí bákan náà ọlọ́wọ́n ọba gbà á lérò fún mi òun ni mo fi bára mi níbẹ̀ tí ó bá sínú èròǹgbà ọlọ́wọ́ bá bó lè ní lérò pé kí ni mo fẹ́ wá mọ́ṣáláṣí bọ̀ mí lérí wá torí pé kò sínú èròǹgbà ọlọ́wọ́ bá ló jẹ́ pé ta bá wò bí ọjọ́ mélòó kan ní sìn ẹlòmí kò lè wá kírun àṣùbá nítorí pójú rọ bí a kó tó lọ sùn ó ti gbà lérò pé kí ni òun bọ̀ wá kírun àṣùbá ṣùgbọ́n kò sínú èròǹgbà ọlọ́wọ́ bá pé yóò wá kírun àṣùbá ọjọ́ yẹn nínú mọ́ṣáláṣí so òun gbà lérò ni èròǹgbà rẹ̀ yẹ kò bá ti tó ń bẹ lákọọ́lẹ̀ ọlọ́wọ́ bá mú kò bá ìmọ̀ ọlọ́wọ́ bá mú so kò lè ṣẹlẹ̀ so àwọn tán gbọ́ ọlọ́wọ́ bá gbọ́ tán ṣe dáadáa ọlọ́wọ́ bá ní òun á mú wọn wọnú àlùjánnà ọlọ́wọ́ bá tí máa ṣe tó bá ń bẹnu èròǹgbà rẹ̀ ni so tó ń bẹnu èròǹgbà ọlọ́wọ́ bá òun ni pé kí àwọn ẹni tó ṣe dáadáa kó fún wọn sínú àlùjánnà nítorí ẹ̀ ń bẹnu èròǹgbà ọlọ́wọ́ bá ni pé àwọn tí wọ́n bá fi lè tako àṣẹ ọlọ́wọ́n ọba àwọn tí wọ́n ń bọ nǹkan mí tán pé nǹkan mí lẹ́yìn ọlọ́wọ́n ọba èròǹgbà ọlọ́wọ́n ọba òun náà ni wípé kí ni kí ó fi àjẹ wọn
bẹ́ẹ̀ ni tí ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí òun náà ni pé kó fi àjẹ wọn èyí tí ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí fún àwọn tán dúró déédéé òun ni pé kó san wọ́n lẹ́san dáadáa tó fi jẹ́ pé ta bá ń sọ̀rọ̀ nípa nǹkan tọ́lọ́wọ́n bá fẹ́ tó nífẹ̀ẹ́ sí àwọn nǹkan dáadáa ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí nǹkan tí kò bá dá ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kò nífẹ̀ẹ́ sí nísìnyí ká ṣe islam ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí ká ṣe àìmóore sí ọlọ́wọ́n bá kò nífẹ̀ẹ́ sí ká máa ṣe dáadáa ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí ká máa ṣe àìdá ọlọ́wọ́n bá ò nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n ká ṣe dáadáa ọlọ́wọ́n bá gbà lérò bákan náà ká ṣe àìdá ọlọ́wọ́n bá gbà lérò torí pé méjèèjì ló ń ṣẹlẹ̀ tá à ń rí nǹkan kan ò dẹ̀ lè ṣẹlẹ̀ àfi kó wọn bẹ́ẹ̀ ní òrùngbọ̀n ọlọ́wọ́n ṣùgbọ́n ìwòrán ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí ìfẹ́ tá à ń sọ dàtí kéèyàn lọ́ọ̀fù nǹkan ipe nǹkan tí mo láìkì ni ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ nǹkan dáadáa sọ ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ wípé kó fi àwọn ẹni rẹ̀ sí aljanna bákan náà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó nífẹ̀ẹ́ wípé àwọn tó bá jẹ́ àwọn ẹni bí in tí wọ́n tọ́ sí wọn ní kó náà kó fi san wọ́n lẹ́san wọn so ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọba tó ṣe wípé yaf'alu ma yurid ọba tí máa ṣe tó bá ń bẹ ní èròǹgbà rẹ̀ ni man kana yadhunnu an lan yansurahu Allah fi dunya wal akhirah gbogbo ẹni tí ó bá ń lérò wípé ọlọ́wọ́n bò ní ran òjíṣẹ́ rẹ̀ lọ́wọ́ ọlọ́wọ́n bò ní rẹ̀ ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ fi dunya wal akhirah láyé ń bí àti lálkìyàmá falyamdud bi sababi ila as-samaa ọlọ́wọ́n bá ní kó sokùn mọ́ sí ilé rẹ̀ thumma liyaqta' kó sokùn yẹn mọ́ rẹ̀ lọ́rùn kó wá gé falyanzur kó wá wò al-yudhibanna ghayzuhu ma yakid kó wò pé ìbínú tó ń bí sí ànábì yẹn sallallahu alaihi wasallam àbí ìbínú tó ń bí sẹ́sì yẹn bóyá yóò jẹ́ nǹkan tí ó wúlò fóun ni that is ẹni tó wà mọ̀ yìí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ń lérò ìpé ṣẹ́sìn lélé iṣá ṣẹ́sìn eléyìí ẹ̀sìn tí yẹn lè ṣe tó lè fi ìṣoríire ẹ̀sìn yẹn lè fi rí ìyọ́nú ni ẹ̀sìn yẹn lè fi rí ìgbádùn láyé ni tó bá yẹ kó ń wo pé ẹ̀sìn yìí òun òrò pẹ́sìn tó lè gbèhun ni ọlọ́run bá ní kò lè kó lọ pokùnso tó wà pé ẹ̀sìn islam ò pé òun kó pokùnso falyamdu bisababi ila as-samaa thumma liyaqta' kó sokùn mọ́ sílì rẹ̀ ní àbí kó sokùn mọ́ bòmí tó wà lókè then kó gé kó wá wo pé kí ni al-yudhibanna ghayzu ma yakid in tó ń pláàni yẹn ní bóyá yóò gbé ìbínú yẹn kúrò ló fi jẹ́ pé gbàmí ọlọ́run aṣọ fáwọn kèfèrí pé mutu bi ghayzikum ìbínú yín tẹ̀ ń bí sẹ́sìn yẹn kú pẹ̀lú ẹ̀ para yín pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ọba ẹ̀sìn tí ọlọ́run ọba yẹnu sí ni anabi muhammad sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba lódodo ni so ẹni tí ó bá tẹ́ lọ́rùn kò ṣe tó bá wù ú bí ó bá parẹ́ kó parẹ́ yóò pàdé ọlọ́run ọba subhanahu wa ta'ala kó wá ọkọ̀ bí a tó rí kó ń para àwọn èyí ń wá ní pé kíni èyí ní kẹ́sìn ọlọ́run ọba kó má rí yàn lọ́wọ́ èyí ní kí anabi sallallahu alaihi wa sallam kí ẹ̀sìn rẹ̀ kó má tàka rárá ọlọ́wọ́ bá ní iná lanansuru rusulana walladhina amanu fil hayati dunya wa fil akhirah ọlọ́wọ́ bá ní iná lanansuru rusulana walladhina amanu fil hayati dunya yawma yaqumul ashhad ọlọ́wọ́ ní ẹ̀sìn wa òjíṣẹ́ wa àwọn ọlọ́wọ́ bó fún níràn lọ́wọ́ so ẹ̀sìn yìí nǹkan tí ó spread ni ẹ̀sìn tí ó lọ káàkiri kí gbogbo àwọn kèfèrí parapọ̀ pé kò ní lọ ipe kò ní spread yóò spread kódà kan para wọn torí ẹ̀ so ìwọ tó ní dáùtù pé ẹ̀sìn tí mo ń ṣe iṣẹ́ ẹ̀sìn ní má wulẹ̀ ní dáùtù ṣùgbọ́n tó bá fẹ́ máa ní dáùtù náà kọ̀ntínú tó bá fẹ́ para ẹni ó lè parẹ́ wàhálà títí ẹnu ó pàdé ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n ẹ̀sìn yìí bá nàbí sọ̀rọ̀ lásán bó ṣe mú wá bó ṣe ń bẹnu al-Qur'an karim ìlànà nìyẹn ẹni tí ó bá gba Qur'an ní ìlànà kó ṣe tó bá wù fún rẹ̀ kó lo life tó wá wù ṣùgbọ́n wọn tán dúó déédéé ọlọ́run bá subhanahu wa ta'ala yóò san wọn lẹ́san ìdúó déédéé wọn so a gbọ́dọ̀ máa ní dáùtù nípa al-Qur'an àtòfinú rẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala jẹ́ kó yé wa ìpè inna hadha al-Qur'an yahdi lillati aqwam al-Qur'an yìí ibi tó ń tì í lọ òdìbí tó fi tọ́jú tó dúó déédéé jù yubashiru al-mu'minina alladhina ya'maluna as-salihat anna lahum ajran kabira
ọlọ́run ní àwọn tó ṣe wípọ́n dẹ̀ jólúgbàgbọ́ tán dúró tí ó ń fún wọn ní ròdùn ní pé ládá tó tóbi ń bẹ fún yín. bákan náà ọlọ́run bá ní dhalikal kitab tíra yìí la rayba fi kò síyè méjì ń bẹ rárá kò nídìí kẹ́ dáútú ẹ̀. ṣùgbọ́n kọ́lọ́run bá kó ṣàánú wa ibi tí nǹkan dàrú mẹ́lòmíì dé constitution tí àwọn èèyàn ẹgbẹ́ rẹ̀ fọwọ́ ara wọn kọ tán jọ jòkó tán fọwọ́ ara wọn kọ ó lè dìfẹ́ndì ẹ̀ ju bó ṣe lè dìfẹ́ndì tíra ọlọ́wọ́n ọba lọ. bẹ́ẹ̀ ni Al-Qur'anul Karim tíra tó clear òfin inú rẹ̀ clear yóò máa ní dáòtú ń pa pé kó ń dìfẹ́ndì ẹ̀. inferiority complex yóò máa ṣe ń gbà tó bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀. Mùsùlùmí gidi yóò dúró tí tó Al-Qur'ani sọ òfin rẹ̀ tó clear ni yóò dúró tí pé ń tẹ́mi dúró lé lórí lélẹ́yìí bọ̀tẹ̀ àwọn àṣàwà bàbá amáṣẹ́mọ̀ kí ló kàn wá pẹ̀lú àwọn bàbá wa àwọn èèyàn nílùú amáṣẹ́ ń ṣe ní ẹ̀lá òfin ọlọ́wọ́n ọba òun gẹ́gẹ́ ní òfin inna hudallahi wal huda ọlọ́wọ́n ní ìmọ̀nà òun gẹ́gẹ́ ní ìmọ̀nà òun gẹ́gẹ́ ní ìmọ̀nà so gbogbo tó bá ti takò Al-Qur'an fa huwa batilun lọ́lọ́wọ́ bá sọ fún wa ní àyàtà ti kàṣíwájú pé dhalika bi anna Allaha wal haqqu ọlọ́run ní torí pé kí ni ọlọ́run ọba ní ọba òdodo wa anna ma yad'una min duni al-batil in táwọn èèyàn tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run ọba òfò gbogbo ẹ̀ wa anna Allaha wal aliyyul kabir ọlọ́run ọba ní ọba tó ga ọba tó tóbi òun lọ́ba tó yẹ ká juwọ́ jù sẹ́lẹ̀ fún ìtàn fi ń pè ní ọlọ́run Allah náà nìyẹn òun náà ni al-ma'budu bi haqqin alladhi la yubadu ahadun siwahu ọba tó ṣe pé òun náà là ń sìn ní ti òdodo ọba tó ṣe pé gbogbo nǹkan tí àwọn èèyàn juwọ́lẹ̀ fún ní ìjuwọ́lẹ̀ pátápátá kò sí yìí tó lẹ́tọ̀ọ́ sí àyàfi òun nìkan eléyìí ni wọ́n ń pè ní al-iman eléyìí ni wọ́n ń pè ní at-tawhid eléyìí ni wọ́n ń pè ní gbàgbọ́ òun náà ń pè ní ìmọ̀ Ọlọ́run lọ́kan ẹni tó gbà pé tí Ọlọ́run bá sọ òun náà ní final ẹni tó ṣe pé tí Ọlọ́run bá sọ kò túnmọ̀ yẹ̀wò kó máa fi àṣà kan kọ̀m̀pìẹ̀ rẹ̀ ní àbí ọ̀rọ̀ tí àwọn bàbá àbáwọn ẹ̀yà kan sọ eléyìí ni tí Ọlọ́run bá tó fẹ́ fún wa Ọlọ́run bá subhanahu wa ta'ala ni ẹni tó máa ń wò wípé ẹ̀sìn yóò kì í ṣẹ̀sìn òun ò lè rí jẹ́ ń bẹ́ẹ̀ òun ò lè rí gbádùn bí ẹ̀sìn yìí tó ń bá ṣe Ọlọ́run bá ní tó simple ni falyamdud bisababi ila sama kó sokùn mọ́ sí ni thumma liyaqta kó gé lẹ́yìn yẹn ni kó ma wo an ìdìbànà kẹ́dù mayagiz bóyá nǹkan tí ó ń ṣe ní ìbínú tó ń bí bóyá nǹkan tó ṣe pé yóò jẹ́ nǹkan tí yóò lọ ni nígbàtí ó bá ṣe nǹkan tó ń ṣe yìí Allah subhanahu wa ta'ala ó ń tẹ̀síwájú ó ní wa kadhalika anzalnahu ayatin bayyinatin Allah ní bá ṣe sọ kalẹ̀ ní àwọn verses àwọn aya bayyinati tó kílẹ̀ tí ó sì rújú ń bẹ́ wa anna Allaha yahdi man yurid àti pé kí ni Ọlọ́run bàbá tí máa fi ṣe kò gẹ̀ẹ́rẹ̀ ni man yurid ẹni tí ó bá ń bẹ ní ìrùngbà ẹ̀ láti fi ṣe kò gẹ̀ẹ́rẹ̀ ẹ̀yẹ kan ò ní ṣe kò gẹ̀ẹ́rẹ̀ àfi kó ṣe kó ń bẹ nínú ìmọ̀ Ọlọ́run ọba ó ti ń bẹ lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ ló bẹnu èròǹgbọ́ Ọlọ́run ọba pé ẹni yìí yóò ṣe kò ń gẹ̀rẹ́ ni bákan náà Ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni tó bá nífẹ̀ẹ́ náà lẹni tí ó fi ṣe kò ń gẹ̀rẹ́ Ọlọ́run ọba rẹ̀ ní nífẹ̀ẹ́ èèyàn kan àfi kó ṣe pé nìyẹn gan fún rẹ̀ ó ń tọ ìlànà tó tọ́ torí ẹni tí ó bá ń tọ ìlànà tí ó dá Ọlọ́run ọba kò ní ṣàánú rẹ̀ ẹni tó bá ń tọ ìlànà dáadáa Ọlọ́run ọba kò ní dágun lásì Ọlọ́run sọ pé afanaj'alul muslimina kal mujrimin Ọlọ́run ní àwọn tán juwọ́lẹ̀ fófin wa ṣé àwa tírìtì wọn bá ṣe tírìtì àwọn kò kí èèyàn àwọn tó ṣe pé tá a bá sọ̀rọ̀ wọn ó gbọ́rọ̀ wa dànù ma lakum kayfa tahkumun Ọlọ́run ní ìrùdájọ́ wo lẹ́yìn ṣe yìí èèyàn tí ò respect òfin Ọlọ́run ọba àwọn Ọlọ́run bó wá ṣàpọ́nlé rẹ̀ tó bá di jọ́ ń gbé ní alkiyama àwọn Ọlọ́run bó nífẹ̀ẹ́ rẹ̀ rárá ẹni tó Ọlọ́run bó nífẹ̀ẹ́ lẹni tó ṣàpọ́nlé òfin Ọlọ́run ọba ẹni tí Ọlọ́run bó nífẹ̀ẹ́ òun lẹni tó ń tẹ̀lé àṣẹ Ọlọ́run ọba èyàn kó wá ní máa tẹ̀lé àṣẹ Ọlọ́run ọba
kó mọ respect òfin ọlọ́run ọba kó wá rí jọ́ǹgbé ní alikiyama káwọ ọlọ́run ọba káwá dágun lásì rárá àní dágun lásì wọn àwọn tí a ṣe dáadáa fúnnu bẹ́ẹ̀ lè yẹn kún ò ní mọ́ takò fi ọlọ́run ọba káwọ ọlọ́run ọba káwá pọ́nlé pẹ̀lú pé kíni tó bá rí jọ́ǹgbé ní alikiyama a ṣe ní ọmọ aljanna rárá òfin ọlọ́run ọba ní pé tó bá ṣe dáadáa yóò pàdé dáadáa ẹni tó bá rẹ̀ ṣàbúrú náà òun ló padà aburú rẹ̀ innal ladhina amanu ọlọ́ni àwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ wal ladhina adu àti àwọn tí wọ́n pera wọn ní yahudi àwọn ni àwọn tí wọ́n jẹ́ àrọmọdọ́mọ yahuda lára àwọn ọmọ anabi yakubu alayhi salatu wassalam so wọ́n pè wọ́n ní yahudi àwọn lárúbá wọn pè wọ́n ní yahud lẹ́ni tó fi tì sí gbólóhùn yahuda wọ́n pè wọ́n yahud àwọn lárúbá wọn fi tì sí yahuda so bí lárúbá wa ṣe ń pe àwọn tí wọ́n jẹ́ àrọmọdọ́mọ yahuda òun ni yahud so wọ́n fi wọ́n pè wọ́n yahudi nítorí eléyìí Allah subhanahu wa ta'ala wa ní innal ladhina amanu dájúdájú àwọn tí wọ́n jẹ́ amanu tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ òun rí fẹ́ sí àwọn ọmọlẹ́yìn anábì muhammad sallallahu alayhi wa sallam wal ladhina adu àti àwọn tí wọ́n pera wọn ní yahudi tẹ́pẹ̀ra wọn ní àrọmọdọ́mọ yahuda àwọn afẹ́sì míì ní rárá ìtọ́ fi ń pè wọ́n ní yahud òun ni pé wọ́n sọ pé inna hudna àwa túbá lọ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba torí náà wọ́n máa ń pè wọ́n ní yahud àwọn tí wọ́n túbá ìkíní kejì náà ló lọ yahud wọ́n fi wọ́n ti sí ọ̀dọ̀ kanú àwọn ọmọ anabi yakub yẹn jacob alayhi salatu wassalam so àwọn àrọmọdọ́mọ rẹ̀ ni wọ́n ń pè ní yahud ọlọ́ọ̀ni àwọn tí wọ́n pera wọn yahudi wọ̀sọ́bìínà àti àwọn sọ̀bìún àwọn làwọn sọ̀bìún àwọn náà làwọn ìran kan tó ṣe pé wọ́n fira wọn ti sí ọ̀dà nábì ibrahim alayhisalatu wasalam ṣùgbọ́n àwọn ìràwọ̀ ni wọ́n ń bọ̀ àwọn ìràwọ̀ làwọn ń ṣe ìjọsìn fún ni wọ́n ń ké pé ti wọn wọn nasọ́ra àti àwọn nasọ́ra gbólóhùn nasọ́ra gbólóhùn tí wọ́n yọ láti àyè kan tí wọ́n ń pè ní nazareth so nasọ́ra làwọn tí wọ́n fira wọn ti sí nazareth àwọn afẹ́sì míì ní nasọ́ra àwọn tí wọ́n fira wọn ti ipe gbólóhùn tí yọ látara ansọ́rù ni àwọn airpods gbàtánàbí isa ni man ansọ́rì lọ́lá ẹ̀yìn èèyàn tàlẹ́ni tó fẹ́ ẹ̀pù mi tí ó sọpọ́tì tí mo dólé lórí táàjọ mọ́ di òfin ọlọ́run bá mú àwọn hawari yóò àwọn disciples ẹ̀ wọ́n wá sọ pé náà nù ansarullah àwa ṣe tán láti ran iṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ so àti gbẹ̀yẹn ni wọ́n ti ń pè wọ́n ní Nasara ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ òun náà ni pé n tí ànábì Isa alayhi salatu wassalam tó mú wá fún wọn lófin látọ̀dọ̀ ọlọ́run ọba wọ́n yí padà báwọn àfáà náà ṣe yí tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó mú wá bá ṣe yí padà tí kálukú ti tìkú ti bọ́ kálukú ti ìfẹ́ nú wọn bọ́ nú tọ́lọ́wọ́ bá fi rán ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn iṣẹ́ ẹ̀sìn oríṣiríṣi pàǹtí ló ti kúnú ẹ̀ kò sí yàtọ̀ láàrin àwọn àfáà yẹn àti àwọn Nasara tí wọ́n tìtìkú ti bọ́ nú tí ọlọ́wọ́ bá fi rán ànábì Isa alayhi salatu wassalam kò sí yàtọ̀ láàrin àwọn Yahudi àwọn àfáà tí wọ́n tìtìkú ti bọnú ẹ̀sìn ànábì Muhammad sallallahu alaihi wasallam àtàwọn Yahudi tán tìtìkú ti bọnú èyí tí ànábì Musa alayhi salatu wassalam tó mú wá ẹlòmíì yóò pẹ́ torí pọ́n ti pẹ́ra àwọn mùsùlùmí so òun ti rí bí gbé ìgbà nìyẹn rárá ìsìláàmù tí ọlọ́run ọba fẹ́ ní ìsìláàmù tó ń bẹ ní ìbámu pẹ̀lú tí ànábì kúlé lórí sallallahu alaihi wasallam ẹni ìsìláàmù tó bá ti yàtọ̀ sí ẹni òfò ni kò ń ṣe ìsìláàmù ẹni ìsìláàmù tí yẹn bá ṣe tó bá ti yàtọ̀ sí tí ànábì kúlé lórí kò ń ṣe ìsìláàmù torí náà kó tó ṣe ẹ̀sìn ẹyẹ ọ̀kan wo bó lànábì ṣe ṣe otherwise ní kéèsì wo dàbí kéèsì àwọn Yahudi àti Nasara ni torí pé àwọn Nasara in tí wọ́n ń ṣe lẹ́sìn lónìí kọ́ ni tánàbí wọn fún wọn àwọn Yahudi in tí wọ́n ń ṣe lẹ́sìn lónìí
òun kọ́ ni nǹkan tí ànábì Musa mú wá fún wọn. Gbogbo ẹni tó bá pẹ̀rẹ̀ ní mùsùlùmí tó ṣe pé ní tó ń ṣe lẹ́sìn kò kí ń ṣe àlàyé tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wá, òun àtàwọn Yahudi àti Nasara ìkẹkẹ̀nà gbogbo wọn. lọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ló fi sọ wípé innal ladhina amanu, àwọn tí wọ́n pẹ̀rẹ̀ wọn ní mùmìnì tí wọ́n dúró déédé, ọlọ́wọ́ bá yin àwọn yẹn. wal ladhina hadu, àtàwọn tó pẹ̀rẹ̀ wọn ní Yahudi, torí tó yẹ kí gbogbo wa ká jẹ́ òun náà lólùgbàgbọ́, ká jẹ́ mùsùlùmí, ká juwọ́lẹ̀ fọ́lọ́ ni. ṣùgbọ́n àwọn ẹ̀kan ni wọ́n á fúnra wọn lórúkọ ìpé Yahudi lèmi, ìkan ní Nasara lèmi, báwọn èèyàn ṣe ń fúnra wọn lórúkọ lóríṣiríṣi. orúkọ kọ́ la fẹ́ lò lókùn bá téèyàn bá ti pè rẹ̀ lórúkọ burúkú tó ṣe pé orúkọ tó pè rẹ̀ orúkọ tó dáa ni, a ní problem pẹ̀lú orúkọ. ṣùgbọ́n kí ló ń ṣe nínú orúkọ yẹn? àwa ni olùgbàgbọ́, àwa ni ọmọlẹ́yìn anabi Ibrahim, àwa ni kìnnì kan ń tó pè rẹ̀ kọlómátà. àwọn sọ bí ń tà ń sọ yìí wọ́n fẹ́ra wọn ti sọ́dọ̀ anabi Ibrahim alayhi salatu wassalam. ṣùgbọ́n ọlọ́wọ́ ọba ó sọ ń pa anabi Ibrahim ìpé anabi Ibrahim alayhi salatu wassalam, ọlọ́wọ́ ọba ní hanifu ni, ẹni tí òun ṣẹbọ ni. ṣùgbọ́n èèyàn kan pèrè lọ́mọlẹ́yìn anabi Ibrahim, òun dẹ̀ ń bọ ìràwọ̀, so kò jọra wọn. ìfẹ́ àpò pèrè lọ́mọlẹ́yìn anabi Ibrahim yẹn kò gbálẹ̀ wájú ọlọ́wọ́ ọba. àwa kan ní epas, àwa kan ní Nasara, ọmọlẹ́yìn anabi Isa alayhi salatu wassalam, kílẹ̀mù lásán nìyẹn. anybody ló lè lé kílẹ̀mù máyà kó fi rẹ̀ ti sẹ́nibọ́dì, ṣùgbọ́n ṣé ẹni tó fi rẹ̀ ti sí yẹn ṣe ń tó ń ṣe ló ń ṣe. anífẹ́ anabi Muhammad sallallahu alaihi wasallam kílẹ̀mù nìyẹn, anybody ló lè lé kílẹ̀mù yẹn. ẹni tó ló nífẹ́ anabi sallallahu alaihi wasallam tó lọ́mọlẹ́yìn anabi lòun, ṣùgbọ́n tó bá gbọ́ qala rasulullahi sallallahu alaihi wasallam yóò ní àfáàrin tẹ́ sọ ẹ́ bàbá bá tí wá ṣe máa ń ṣe. kílẹ̀mù ní tó kílẹ̀mù kò nífẹ́ anabi, wọ́n sọ ń tánàbí sọ fún ẹ sallallahu alaihi wasallam, onítàwọn bàbá rẹ̀ ń ṣe, ìtàwọn èèyàn máa ń ṣe láwùjọ títí wa. yóò wá fi ọ̀rọ̀ bàbá, ọ̀rọ̀ ìyá, ọ̀rọ̀ àṣà yéé gbọ́rọ̀ anabi Muhammad sallallahu alaihi wasallam yéé gbàdá lọ. but the same person ni ó sì ní reckless audacity yẹn láti lè fi rẹ̀ ti sọ́dọ̀ anabi Muhammad sallallahu alaihi wasallam. ọlọ́wọ́ bá ní kul in kuntum tuhibbuna Allah fattabi'uni, tẹ́ bá nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá yẹ tẹ̀lé mi bí mo ṣe sọ fún yín ni ẹ máa tẹ̀lé, yuhibbukumullah, ọlọ́wọ́ bó nífẹ̀ẹ́ yín. ṣùgbọ́n anabi sọ fún ẹ pé kò ṣe báyìí sallallahu alaihi wasallam, òun ní nǹkan táwọn bàbá tí wá máa ń ṣe ní ìfẹ́ náà wá dá common sense ní ọmọ lòun nífẹ̀ẹ́ ìyá àwọn òun nífẹ̀ẹ́ bàbá àwọn, bàbá ń pa aláṣẹ nǹkan dáadáa olóhun ò ṣe, ṣùgbọ́n ó ṣe ń pariwo káàkiri síríìtì, ló ń gbélù ló ń jó, òun nífẹ̀ẹ́ bàbá àwọn òun nífẹ̀ẹ́ ìyá àwọn. bàbá dẹ̀ ń pè síbi nǹkan tó dá kò ṣe, irúfẹ́ wo nìyẹn? so ló ń jẹ́ pé ọlọ́run ọba ó sọ nínú àyà yìí ní yìí tó clear wípé àwọn tí wọ́n jólùgbàgbọ́ òdodo tí wọ́n dúró déédé innal ladhina amanu, àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo, wal ladhina hadu, àtàwọn tẹ́pẹ̀rẹ̀ àwọn Yahudi, was-sabiyina, àti àwọn Sabians ni, wan Nasara, àti àwọn Christians, wal majus, àtàwọn Magians. àwọn làwọn Majus, àwọn làwọn tó ṣe pé iná làwọn ọmọ bọ́ ti wọn. àwọn gba ipá wọn náà ipé ayé tá a wà yìí ọlọ́mbéjì ló ń bẹ, ìmọ́lẹ̀ àtòkùnkùn. so ọlọ́run ìmọ́lẹ̀ òun ló dá àwọn nǹkan dáadáa, ọlọ́run òkùnkùn òun ló dá gbogbo àwọn nǹkan tí ó dá. ṣùgbọ́n kí làwọn máa fi súnmọ́ ọlọ́run ìmọ́lẹ̀ yìí, òun nìkan àwọn ọmọ bọ̀ náà. àwọn ilé làwọn náà ń pè láwọn Magians. àwọn Magians wọ́n ń pè wọ́n ní Majusi, àwọn lárúbáwá pè wọ́n Majus. àwọn eléyìí àwọn ni wọ́n wà ní àwọn ààyè bíi Persia náà máa ń pè ń gbà ẹ̀, ṣùgbọ́n ìlú Iran lónìí àwọn tó jẹ́ Persia nìyẹn nígbà ẹ̀. so ìlú wọn iná náà máa ń bọ́ ń bẹ́. ìgbà tó yá ó di pé tẹ́sìn ń wọ bẹ́ẹ̀, ó di pé àwọn èèyàn ń gbẹ̀sìn. nísìnyí Iran ní so ti di ìlú tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn Ali ni wọ́n ń sìn bẹ́ẹ̀ radiyallahu anhu.
ọkọ ọmọ anabi sallallahu alaihi wasallam òun làwọn ń sìn lẹ́sìnsìn wọ́n kúrò níbi ìmọ̀ ọbọná wọ́n padà islam padà wọbẹ̀ wọ́n ṣe yẹn lọ islam gidi wọ́n ṣe fáwọn ọgbà díẹ̀ nígbà tó yá ó di pé kí ni wọ́n padà síbi ìmọ̀ ọbọná so ní Iran lónìí àwọn tó ń bọ náà àtọ́ ń bọ Ali radiyallahu anhu wọ́n pọ̀ ń bẹ́ àwọn tó ṣe ń bọ náà wà ń bẹ́ bẹ́ẹ̀ tọ́jà wọn magians Allah subhanahu wa ta'ala ní gbogbo wọn pátápátá walladhina ashraku àti àwọn ẹlẹ́bọ Mákà tó ń ṣe wáàsí láàrin wọn inna Allaha yafsilu baynahum yawm al-qiyamah Allah ní òun ó ṣàpìyàn láàrin tó bá jọ ń gbìn al-qiyamah kálukú ó wà lọ́tọ̀ọ̀tọ̀ ni ẹ̀yin tẹ́ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tẹ́ dúró déédéé tẹ́ tẹ̀lé bá nàbí ṣe mú wá fún yín ẹ̀yin ó wà lọ́tọ̀ àwọn tó ṣe pé tí wọ́n pera wọn ní Yahudi ntí ànábì Musa alayhi salatu wasalam tó mú wá fún àtàwọn ànábì wọn tó kù tí wọ́n yí padà àwọn ló wà lọ́tọ̀ àwọn tó pera wọn Nasara tó yí ntí ànábì Isa mú wá fún wọn padà àwọn ló wà lọ́tọ̀ àwọn tí wọ́n ní ẹ̀sìn bàbá àwọn kan làwọn ó máa ṣe bá ṣe máa ń tara wọn níbàyà á ní ẹ̀sìn àbáláyé wàláyé ọ̀rọ̀ ìsọkúsọ ni ẹ̀sìn wọlé ẹ̀sìn àbáláyé gbólóhùn yẹn ìtumọ̀ ẹni pé ànábì Ádámù alayhi salatu wasalam ẹlẹ́bọ ni tàbá ní ẹ̀sìn àbáláyé ẹ̀sìn àbáláyé ẹ̀sìn Islam ni inna dina inda Allahi al-Islam sẹ́yìn tó bá ní ẹ̀sìn kan lẹ̀sìn àbáláyé tó ń sọ ní pé ànábì Ádámù tó jẹ́ bàbá gbogbo ọmọ ènìyàn ìpè ẹlẹ́bọ ni Ṣàngó ló ń bọ Ọya ló ń bọ Ọbàtálá ló ń bọ ìsọkúsọ ọ̀rọ̀ nìyí ẹ̀sìn àbáláyé náà ni ẹ̀sìn Islam ọlọ́run ní tó bá jọ́gbìn alkiyama yafsilu baynahum wọn á ṣàlàyé ẹ̀ lè dá gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn àwọn kan máa ní ọlọ́run kan náà là ń pè bígbà tí ìrẹ̀kan sọ̀sọ̀kúsọ láìpẹ́ yìí ní àwọn tó ń fira wọn ti sí bí ìmọ̀ tó ṣe pá láìmọ̀ kan ní ọlọ́run ló ń dájálẹ̀ láàrin wa ìsọkúsọ ọ̀rọ̀ nìyí ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ ṣe lè sinú ọlọ́run ní òun ó ṣe ṣe gíní òun ó ṣe fásitì òun á pín wọn lẹ́tọ̀ọ̀tọ̀ èyí tó ṣe tèmi ni ẹni tí ó ṣe tèmi ni so gbogbo àwọn ànábì ọlọ́run ọba pátá wọn wá sọ nǹkan tó takora wọn ìkankan náà gbogbo ọjọ́ ń sọ bẹ́ẹ̀ látorí ànábì Nuh alayhi salatu wassalam tó jẹ́ ní àkọ́kọ́ tọ́lọ́run ọba rán sí àwọn èèyàn ńgbà tí nǹkan dàrú tíṣọ́ ìtọ́ni gbáwọn èèyàn mú òjíṣẹ́ àkọ́kọ́ òun náà ni Nuh alayhi salatu wassalam anábi Adam alayhi salatu wassalam lásìkò títí àwọn nǹkan ṣe ń bẹ àwọn èèyàn tí ma gbé gbogbo ẹbọ oríṣiríṣi wọlé ṣùgbọ́n àsìkò anábi Nuh alayhi salatu wassalam ẹbọ ó ti wà lóníranran ṣàìtọ́ni ti gbáwọn èèyàn mú so gbogbo àwọn anábi ọlọ́wọ́ bá àtàwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá nǹkan ẹyọkan náà ń sọ àní ibudullah ẹ̀ṣẹ̀ ìbádà ọlọ́wọ́ ọba wáṣẹ́ níbu tọ́hút ẹ̀jìnà sí tọ́hút gbogbo wọn pátápátá bẹ̀ẹ̀ látorí Nuh alayhisalatu wasalam tí è dórí anábi Muhammad sallallahu alaihi wasallam anábi Isa alayhisalatu wasalam ìkankaná gbogbo ọjọ́ ń sọ anábi Isa ò ní káwọn èèyàn sílọ́n mẹ́ta kò ní kan sílọ́n mẹ́rin bẹ́ẹ̀ ni kò ní kan sí méjì ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo náà ló ní kan mọ́ képe òun ló ní kan ẹra wọn lẹ̀ fún pátápátá ẹrú ọlọ́run yẹn dẹ̀ lòun jẹ́ òjíṣẹ́ rẹ̀ lòun jẹ́ Al-Qur'an ṣàlàyé gbogbo eléyìí ṣùgbọ́n àwọn èèyàn wọ́n introduce tó wù wọ́n báwa mùsùlùmí náà ṣe ń ṣe tẹ́lómi okòrò ní Islam pẹ̀lú ẹ̀ ẹlòmí tó bá wo àfá rẹ̀ yóò wá wo ìfẹ́ tó ní sí àfá ìfẹ́ afọ́jú ìfẹ́ tí ó dá yóò wá pe àfá lóríṣiríṣi ó lè lánàbí wa náà ni ó lè lọ́lọ́run wa ni ó lè níwọ ní kinní kan ìwọ ló ń rọ́jò ìwọ ló ń ṣe lé àwọn attributes ọlọ́run ọba yóò wá gbé fáfá yóò wá sọ àfá di ọlọ́run tí ń ṣe ìjọsìn fún irú ìyàbí àwa ní kíní mùsùlùmí lòun kò ń ṣe mùsùlùmí irú ìyàbí ò ṣe mùsùlùmí ó lè mọ pé rẹ̀ ní mùsùlùmí ṣùgbọ́n kò ń ṣe kíní kò ń ṣe mùsùlùmí torí pé anábíwá Muhammad sallallahu alaihi wasallam in tó wá gbógun ti ní òun ló ń gbé àfá rẹ̀ sí irú àǹkan báyìí wá pọ̀ jántẹ́rẹ́ láwùjọ so irú mùsùlùmí bẹ́ẹ̀ tó bá ń búyà orí tó ń bú náà sọ́ra ẹni tó pè rẹ̀ ní mùsùlùmí bẹ́ẹ̀ tó bá ń búyà orí tó ń bú náà sọ́ra ó ń tọrẹ ni ọmọ ìyá náà ni wọ́n so a gbọ́dọ̀ mú ọlọ́run ọba lọ́kàn ṣoṣo eléyìí ọlọ́run ọba ń sọ fún wa nínú Al-Qur'an wípé ittakhadhu ahbarahum wa ruhbanahum
àwọn àfa wọn mú wọn ní arbaba ni wọ́n sọ wọ́n dọ̀ ọlọ́run min dunillah wọn sin lọ́wọ́ aláàmà àbí wọ́n pè wọn papọ̀ mọ́ Allah ẹ̀tọ́ ọlọ́run ọba wọn pin láàrin wọn àti láàrin ọlọ́run ọba àti àwọn àfa wọn ọlọ́run ọba ní wal masih ibn Maryam ibi táwọn míì bá dénú wọn mú mọ̀ sí ọmọ Maryam wọ́n tún ṣe kíni wọ́n sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú pọ́ńké pé Allah subhanahu wa ta'ala wa ma umiru illa liya'budu ilahan wahida Allah ní ìlàhù kan God ẹyọ kan náà la pa wọ́n láṣẹ ìpè kìíní kí wọ́n ṣe ìjọsìn fún a pa wọ́n láṣẹ pé kán ṣe ìjọsìn fún kankan ju God kan náà lọ ilahan wahida la ilaha illa hu subhanahu amma yushrikun kò sí kankan kò sí God kan tó ṣe wípé lẹ́tọ̀ kan ṣe jọ́sìn fún àyàfi Allah subhanahu mímọ́ ọlọ́run bá kanga amma yushrikun kúrò gbogbo mi nǹkan táwọn èèyàn papọ̀ ayé Al-Qur'an tó clear lélẹ́yìí so nígbà tí ọlọ́run bá ń bú àwọn tí wọ́n pe mọ̀ sí tí wọ́n gbé sí ipò ọlọ́run pé wọ́n ń ké pé wọ́n ń tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ tí wọ́n ń gúnran fún tọ́lọ́run sọ pé ní wọ́n ṣe bọ́ bó wà lẹ́ni tó ṣe yí pé ṣéwù kan ló ń pè lọ́lọ́run ipò táwọn kan gbé mọ̀ sí ìsí lòun gbé ṣéwù tiẹ̀ sí ṣéwù rẹ̀ ní kò sí ipò rẹ̀ ṣe lè ga tó wájú ọlọ́run bá kò tó ipò ànábì Isa alayhi salatu wassalam ṣùgbọ́n ọlọ́run ò ti jú ní ọlọ́run bá ní laqad kafara alladhina qalu inna Allaha wal masih gbogbo ẹni tó bá pe mẹ́sáyà lọ́lọ́run kèfèrí ni Al-Qur'an tó clear ni bó wà lẹ́ni tó ń pe ṣéwù tiẹ̀ lọ́lọ́run ẹni tó gbé ṣéwù rẹ̀ ipò ọlọ́run ọba ó gbé fún ṣéwù rẹ̀ a rí pé kèfèrí tìyẹn tún ju eléyìí lọ dẹ̀nẹ̀ tó wọ́ọ̀sì jù yẹn lọ lẹ́yìn tó ṣe yí pé ìgbà tó wo sọ̀rọ̀ ó ní wa mal kalbu wal khinziru illa ilahuna ó ní ajá tó kúlẹ̀ yìí àtẹ̀lẹ́dẹ̀ yìí ilahu wa ni ọlọ́run wa nìyẹn torí pé àwọn gbà pé gbogbo nǹkan náà lọ́lọ́run ọlọ́run náà gbogbo nǹkan bí rádaràdá táwọn míì àmà ṣe ńgbà tó máa láwọn ń ṣe kíni àwọn ń ṣe tẹ́ríkíà àwọn ń ṣe tẹ́ríbíà yóò wá mọ̀ bẹ̀ lọ́ọ́ mú rí díkìlélẹ́yìí tí ẹ bá wá ní fóònù ni yóò ní mọ̀ṣì lọ́sàn nǹkan tí mo fún ẹ ọ̀n ti gba tí a sọ fún pé ọlọ́run délé yìí ìgbà yẹn a sọ pé ó ti wà sọ́là ó ti débi tí a fẹ́ kó dé tó bá sọ fún pé fóònù tó ń tí ò bá pé fóònù mọ́ tó bá ń pè lọ́lọ́run ìgbà yẹn ló wà sọ́là náà bó la ṣe fẹ́ sọ ọlọ́run bá laqad kafara alladhina qalu inna Allaha huwal masih ẹni tó bá pe Allah ní mẹ́sáyà kèfèrí ni ṣé mẹ́sáyà á máa compare mẹ́sáyà mọ́ fóònù ẹni tó pe mẹ́sáyà ní Allah ọlọ́run ní kèfèrí ni ẹni tó wá pe ọlọ́run tó pe ọlọ́run ọba ní kíní tó pe fóònù lọ́lọ́run kọ́ tó ló fi jẹ́ pé ẹlòmí yóò máa tako Nasara yóò máa tako Yahudi ṣùgbọ́n Yahudi bẹ́ta rẹ̀ ní àmọye gbà òun náà kan fi Islam bojú ni so àwọn àyà tó clear ni ọlọ́run ọba lọ́wọ́ ṣòǹpínyà láàrin gbogbo àwọn èèyàn tó bá di jọ́ ń gbé ní alkiyama ibi tẹ́ ń kálukú lẹ́tọ̀ọ́ sí òun lòun ọlọ́run ọba ó fi sí so ẹ̀sìn tá a ṣe òun náà ni ẹ̀sìn tí ọlọ́run ọba tó fi rán anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ọba ní inna Allaha ala kulli shay'in shahid ọlọ́run ọba orí gbogbo nǹkan kò sí nǹkan tó pamọ́ fún so kí n kálukú wa ká ṣe kára wa ká sin lọ́wọ́ ọba bó ti tọ́ àti bó ti yẹ àwọn nǹkan dandan ká jìnà sí ká má gbé nǹkan tí ó ń sáré ẹ̀sìn wa wọnú ẹ̀sìn wa lórúkọ pa afẹ́ súnmọ́ ọlọ́wọ́ ọba ni èyí tá a lè fi súnmọ́ ọlọ́wọ́ ọba òun náà ní ká tẹ̀lé àṣẹ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam gbogbo tí ó bá ti kí ń ṣe sìn láyé ànábì sallallahu alaihi wa sallam kò lè jẹ́ sìn ní òní eléyìí ni tí Imam Malik rahimahullahu ta'ala tí wọ́n máa ń sọ fún àwọn ọmọ kéwù wọn àwọn sọ fún wọn pé ma lam yakun yawma idhin dina tí ó bá kí ń ṣẹ́sìn láyé ànábì sallallahu alaihi wasallam fala yakun yawma dina kò lè jẹ́sìn ní òní abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ìta sọ fúnra wa iná kọlọmọ kò jẹ́ kó wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa kó ṣe àtúnṣe wa kó fi ẹsẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa lè sojú ọ̀nà rẹ̀ wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk